Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tó sì Ramadan ọdún ní ìrọ̀rùn fún wa. Àṣẹ̀yìn fún ànábì wa Muhammad. Ọlọ́run ṣe wá lọ́rùn lẹ́yìn ànábì náà. Ọlọ́run má jẹ́ àpò lẹ́yìn ànábì o. Àwa kí bàbá wa ìnáwó àgbà kí gbogbo ṣọ. Ẹ bá ń wí lẹ́ẹ̀kan sí i. Ẹbá ń wí lẹ́ẹ̀kan sí wọ̀láàbù yá sí tó ká lẹ́nà máa ọlọ́pọ̀ pàtẹ dáàbùgbò ìlú bá ìmáàmù bẹ́ẹ̀ láàrin láàárọ̀ tẹ́rin lọ́sàn tẹ́rin ìdájí tẹ́rin lọ́rẹ̀ tẹ́rin lọ́pẹ̀lú àbọ́lọ́wọ́ dájúgbò yìí
gbogbo abiyamọ tí ń bẹ ní ẹ máa fi inú àdó àtẹ̀bá wà lórí ṣé ìmùtẹ́ wí ni iní bí àwọn ọ̀tá wa nínú ní ẹ̀dá wà láàrin agbègbè ojú báyìí bá ní ẹ̀dá kẹfà ìṣe ẹ̀wẹ́ ìdáwà ẹ̀rùnlẹ̀ tó ṣe torí pé àìgbẹ́jẹ̀ tó sí ni ayé àwọn àgbàlagbà ní níjọ́ kan àwọn akẹ́kọ̀ọ́ tó wọ́n ní àfi kí ìmẹ́mọ̀ wá kó dẹ̀wájú àwọn ọwá yọ́ láàrin wọn wá bá mẹ́mọ̀ lọ́wọ́ sí ní wọn náà bá gbé yí àwọn èèyàn ti gba ẹgbẹ́ tẹ̀lé wọn lẹ́yìn ẹ má lọ orí ayé lórí ní ẹgbẹ́ fìbalẹ̀ fẹ́ nìkan kan orí ayé tẹ̀ ń lú ayé àwọn àgbàlọ́wà ní bàbá ìmẹ́mọ̀ ní mo dúpẹ́ ìmẹ́mọ̀ láìláìlá wọ́n ti ṣe bẹ́ẹ̀ bàbá ẹ̀mí yóò ọlá Muhammad Rasulullah ló kí ìmẹ́mọ̀ káàzù ó kí mẹ́kàjì ìdíje pọ̀ àfáwọ̀ ẹgbẹ́ fún ìtòrí akí ọlọ́run ò ní gba bẹ́ẹ̀ tó lọ́wọ́ yìí àwa kí àwọn alága bàbá wa alága òhò àgbà olóhùn ní fara ní ní o ẹ̀pẹ̀ láàyè náà mo kí bàbá wa orúkọ̀rọ̀ yóò ṣe fóyé yóò ṣe fàlejò alájọba mọ̀ sí òjìlé ọlọ́run ò ní dáyé dára yé o lójú ẹ̀mí àwọn ọmọ ojú yìí lọ ìmọ̀ràn rẹ̀ fún bàbá ìrẹ́mù ló kọ̀ rọ́rọ́ta kọ̀pútọ̀ wa àtúgbò àwọn olóògùn bẹ́ẹ̀ wọ́n ní ká kí n bí ẹkù lọ́yìn lọ́wọ́ wọ́n dẹ̀ lè sáré àtàwà náà wọ́n ní bẹ́ẹ̀ tí ó ti àwọn ará tì yí àtúnfẹ́ àdúgbò ti gbẹ́jú pàpẹ̀lú wa lọ tó ní pé ẹ̀yìn lọ́sọ̀ fún apíká sí ètò ìdára ẹni mọ̀ táàtẹ ilé lánà ẹ̀yìn náà lẹ́fọ́ alóbéètì ṣùgbọ́n ní ọjọ́ àṣẹ́kù yìí kádàrà ọlọ́run kíkẹ́ sí gbọ́nà nígbà ìdí àfòyìn lábọ̀ lẹ́yìn ìgbà náà àdúgbò ṣe àwọn ọmọ ní ìlàbẹ́lú ọyẹ ká fòyìn lábọ̀ àwa rí pé ààyè ló sí ilé ẹ̀fẹ́ sí ti wà bẹ́ẹ̀ tí wọ́n ń dókè àwọn aláàtì yìí tí ń dòkè lẹ́gbẹ̀rẹ̀ àwọn náà fẹ́ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ́ẹ̀rẹ́mù àwọn alọ́gbà ní kájúgbọ́ lọ́wọ́ yóò wọ́n ni tó bá kán sójú ọgbọ́dọ̀ kan sáyà ẹ̀yìn sí ìyàwó alájẹ náà bí tí wọ́n lọ́lẹ̀ tó mẹ́wọ́ rẹ̀ bá orísun àjọ yóò ní ìgbẹ́ ẹbá ń sàmì dáadáa ọ̀rọ̀ àwọn olóògbé ìgbàfẹ̀bẹ̀rẹ̀ àpẹẹrẹ àmẹ́jọ mẹ́wàá ní ìjáde nínú ilé ìgbàdùn tàbí mo sáàrí kọ̀dúnlẹ̀ wa wá ní àwọn ìgbàmù ẹran mọ̀kànlá ọjọ́ bá lẹ́rẹ́ fà nígbà wọ́n gbèrè jẹ èmi tí mo sọ́lẹ̀ lórí ààrẹ wọ́n ní àjọ àti ìdílé mi pẹ́lẹ́ tí mẹ́nu náà mọ̀ lórí orí fún àbá ìmọ̀ ìwé lágbá o ọba tó ṣe yílá ìkò ní ní tó bẹ̀ láìláì ọlá Muhammad Rasulullah ọwọ́ á jẹ́ ẹ̀sìn orí tí ń lọ bí tí ń lọ náà lónìí láàrin wájú ìlú olóòrè owó láwá ń wá fún yí bàbá imam ó kéré tòwé bá ní ìfẹ́ gbà torí dèdè ń tàà ń rígbà lọ́wọ́ ìgbèdè láwa náà fún yẹlẹ̀ láàrin ara wa ilé ẹ̀kọ́ ni ìjókòó tẹ̀sírì ẹyọ kan kọ́mọ lọ́sọ́dọ̀ wọn ọ̀kan wọ́n sọ́dọ̀ àbáwá imam ọ̀kan sọ́dọ̀ àwọn imam kanṣu wọ́n ní kẹ́ẹ̀mọ́ bínú ló kọ gbogbo wa àwa fi wákà kan kó fún yín mo sì rò pé inú jẹ̀mú ọdún sí bàbá ìmáàmù ẹ̀kọ́ ọdún ọmọ ayélára ẹ̀kọ́ ọdún ìmáàmù tọ́ bí ha ẹ̀kọ́ ọdún ẹ̀ ó sọ̀rọ̀ ọdún lókè ìyẹ̀pẹ̀ lọ́ọ̀dá àwọn bàbá tẹ ògbà ayé wọn lẹ́mọ̀ ọdíyá ẹkú ọdún ọmọ ayélára ẹkú ọdún ẹ ó sọ̀pọ̀ ọdún lókè ẹ̀fẹ́ lọ́ọ̀dá àwọn bàbá tẹ ògbà ayé wọn ẹ̀sìn pẹ́ ẹ̀sìn jìnà àwọn àrẹ́ ní ìlú pẹ́ ẹ̀ẹ́dẹ́ sí ìtànú ẹ̀sìn dé sáàrẹ̀ ẹwà ìgbàmùsọ pé wọ́n lọ ọgọ́rùn ọdún lórí ayé yìí ọlọ́run pàtẹ́ sí bẹ́ẹ̀ ìnàmẹ́ amúrùkú ìzáhàrẹ́dà sẹ́yà háyẹ̀kú lẹ̀lẹ̀wú pọ́
ẹ̀sà mídíà náà ẹ̀rọ àkàní wọ́n wà lọ́ta bí lẹ́ẹ̀kan gbogbo ìgbésílẹ̀ ló fẹ́ tó ẹ fi ọgọ́rin ọdún kún ogójì tẹ́gbẹ́ wo ní oyè wa olóríire ọdún 120 years ẹni tó tí ẹ̀kẹ́ tó fún ọdẹ̀ ìtàfẹ́ ìpé lọ́fẹ́ ẹ̀sùn mẹ́rin èdè jẹ́ dákọ̀ ní inú bàbá màrúfù lábógodé ẹni tó tẹ̀lé bàbá wa aláwùyé bàbá tí ó rí bẹ́ẹ̀ á sì wọ́n láàrin jẹ pẹ́ ọlá Muhammad Rasulullah àwa kí alájùwà Mansur Èjìdé ní ọdún fún wa ló jẹ ní fún wa ló onítà lọ́wọ́ yí o ọmọdé rámù ní tó wá fọlá àtòwó àti àtàkọ́lé orí wọn ẹ̀ ní ṣú láìlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Aqui é uma aqui ele entrou no lugar do mas o abraço os caras não logo aí logo se for Allah masyaallah terus. Amin. Terus Allah Amin. Amin. La hawla wa la quwwata illa billah. Wa isi rasulullahi wa alihi. Allah masyaallah. Amin. Wa ta'ala Allah masyaallah. Amin. Wa Amin. Ọlọ́run bá ń ṣe ọlọ́run ṣáṣọ ìlànà 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 بسم الله الرحمن الرحيم ألا نشرح الصدر ووضعنا عنك وزرك الذي ينقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. أقول لي ما شاء الله ولله تعالى يا Aku ada yang mahu, so apa pun boleh jadi. Alam orang ini tidak jadi pada tidak sebelum itu.
gbogbo tí wọ́n kà lọ́wọ́ wa ọlọ́run náà kú bí lọ́wọ́ ọ̀la ọlọ́run náà kú ọ̀sán. Ẹni fájọ́ pọ̀ ẹjọ́ wá. Láti wọ́n ní wọ́n ní ẹ̀tọ́rí àkọ́kọ́ orí àbíkẹ́ ìyàwó bẹ̀rẹ̀ ọdún tí wọ́n wẹ̀ pé éjì ìbísẹ́ àkọ́kọ́ ní tí wọ́n wẹ̀ ọdún tí wọ́n wẹ̀ ẹ̀ máa náà sí. Ẹ̀yà aláàbò ẹ̀rọ òun ní òṣù rẹ̀ fún yìí. Ẹgbẹ́ òun ẹ̀ ní àwọn èyí aláìsẹ̀ ẹ̀kọ́ ìyá Amẹ́ríkà àti Ísírẹ́lì wọ̀ wá bí ọlọ́pàá ẹ̀wọ̀n máa ń sá Ọgbọ́n àgbáyé káfàtà. Ẹ̀wọ̀n lọ ṣe. Owó onímọ̀ ẹ̀wọ̀n ní. Orí yóò mọ̀ pọ̀ sí. Ẹni púpọ̀ lásán tó dára tó ló ṣe fún yín. Ẹ̀wọ̀n aṣáájú wa pẹ́. Àwa náà tó lẹ́yìn jìnnà. Wọ́n lọ yá sọ́kà nínú ọmọ. Wàá lè rí jù dáná láti gálíbù náà. Owó tá a lè bàbá ìyá lásán láti. Àmọ́ ṣe bàbá ẹ̀ máa níjà sí. Ẹ bá wa tó wẹ́lẹ̀ mí, ó tó kó wọn. Àwọn ènìyàn là ń rí lọ́dọọdún.
àbẹ̀lẹ̀ tí bàbá yìí á ṣe àtìkú àbẹ̀lẹ̀ náà lórí ọlọ́run tó ṣe àdéhùn wọ́n lè lè ṣe fún wa àwọn ọ̀gá تقبل منا انك انت السميع العليم واصفح علينا انك انت الرحيم ربنا عافنا في كل حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا المسلمين وعلينا بالصالحين اللهم عيسى بالقول لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين